Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí máa ń dá bẹbẹ. Ẹgbẹ́ ọ̀rọ̀ kàbìtì tó sọ ní orílẹ̀-èdè Paris fún àwọn òyìnbó France. Ọ̀rọ̀ rẹ̀ o. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti rọ àwọn olùdókòwò ńláńlá tó ti mú àwọn olùdókòwò kéékèèké wípé kí wọ́n ó tú kẹ̀tíkẹ̀tí lọ́pọ̀ yanturu wípé kí wọ́n máa bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ti tẹ́jú àwọn sì ti tẹni fún wọn. Ó jẹ́ kó di mímọ̀ fún wọn wípé yíyọ ìkúnpá orí owó epo tí àwọn yọ ó ní kò ṣe nǹkan kan fún dídókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kí wọ́n máa bọ̀ àwọn ti ṣe tán nípa ṣíṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn àti wípé ìgbáradì láti jẹ́ kí ìdókòwò kó dúró re kó sì fẹsẹ̀ rinlẹ̀ ó ti gbìnàyá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ̀rọ̀ yìí nígbà tó ń gba àlejò ààrẹ àti alága ìgbìmọ̀ àwọn adarí báńkì ní orílẹ̀-èdè náà, ọ̀jọ̀gbọ́n Benjamin Oramin, ààrẹ àti báńkì fún ìdàgbàsókè ilẹ̀ Yúróòpù náà. Wọ́n jọ sọ̀rọ̀ papọ̀ nínú ọ̀rọ̀ kan tí agbẹnusọ pàtàkì fún ààrẹ Tinubu lórí ìbáraẹnisọ̀rọ̀ àti ìkànsíra ẹni ìyẹn Délé Aláké tó fi síta. Ó ní Tinubu fi dá àwọn olùdókòwò lójú wípé ìjọba àpapọ̀ yóò tẹ̀síwájú láti mú ìdàgbàsókè àti ìgbélárugẹ bá ọrọ̀ ajé tí yóò sì jẹ́ mùkúdùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A nílò àtúntò fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Tinubu tún fi kún ọ̀rọ̀ rẹ̀. Ó ní òun ní ìgboyà àti fífi ara jìn fún orílẹ̀-èdè Nàìjíríà kí ìlọsíwájú àti ìdàgbàsókè tó lọ́rìn kó lè bá tara àlè tara oko. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní àtúntò ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí yóò sì di èyí tí ó ní àlòpẹ́ fún ìdàgbàsókè àti ìgbáyégbádùn ọmọnìyàn gẹ́gẹ́ bí ohun tó sọ.